láti gbà tí mo ti dé hòtẹ́ẹ̀lì wọ́n ní ọmọ kan tí mò ń gbádùn bẹ́ẹ̀ ránú ṣúgà. ṣebí wà tìyàwó ẹ̀ lẹ́jọ́ wa. so kò sẹ́ni tí ò kì í ṣerú ẹ̀. tó bá dẹ̀ kọjá ìyá rẹ̀ tí o bá kọjá yẹn tó bá múnú bí mi nǹkan tó ò nífẹ̀ẹ́ sí ni màá ṣe. àbúrò yìí ní Èkìtì ṣé ọmọ Èkìtì lẹ́yìn náà bá ṣe wà. aṣọ ọmọ Èkìtì. ó yà sọ Èkìtì ẹjẹ ń gbọ́. contract tá à ń lé látijọ́ ò di bọ́ sí. ẹni tèmi àti ẹ̀ ti ń fẹ́ra àti pé wọ́n sọ wípé kò nífẹ̀ẹ́ mi mọ́ irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ṣe ìwé tẹ̀ sọ yẹn kò rá èmi o. tó bá rí ọmọdé mi ṣe bí báyìí wá fẹ́ in fact wọ́n ní mo ti wá ṣe pẹ̀lú ìyàwó mi ìfẹ́ kó tán ọmọ tó ti ṣẹ́yìn fún mi lẹ́ẹ̀mejì. Finally, I'm now Mrs. Olakiitan. kọ́ bá gé yẹn ni ọ̀gá fẹ́rin ó ti pọ̀ jù dú wọ́. owó ni mo ní wọ́n láìkì kì í ṣe owó kì í ṣe owó ni mo pè owó.